ó mà lẹ́tí kẹ̀kẹ́ MC Oluomo Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà wọ́n ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣàtìlẹ́yìn fún wọn lórí ọ̀rọ̀ ipò national president ẹgbẹ́ nurtw tọ́lọ̀ ní kó padà já mọ́ wọn lọ́wọ́ yìí wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ní àkọ́kọ́ tó ṣàtìlẹ́yìn fún wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gómìnà látòrí gómìnà ìpínlẹ̀ Èkó ìyún gómìnà Babájídé Sanwo Olu tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ògùn Dapo Abiodun àti gómìnà ìpínlẹ̀ Èkìtì ìyún gọ́vnà Oyèbámíjí Báò bẹ́ẹ̀ ni wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn state chairman ẹgbẹ́ nurtw tó ń ṣàpọ́nlé tó sì ṣàtìlẹ́yìn fún wọn náà kódà wọ́n ti wúwo fàǹfà tó ti lọ lọ́tún lọ́sì láàrin àwọn pẹ̀lú Alhaji Mustapha Adékúnlé Sego Tafasego wọ́n dúpẹ́ lọ́wọ́ Tafasego náà wọ́n ní bíyàn bá ṣèyàn lóore ọpẹ́ lèèyàn máa ń dú ẹ̀yin èèyàn mi ẹ tún jẹ́ àdìjọ wo fọ́nrán yìí ká tún gbọ́ bí ìdúpẹ́ MC Oluomo bó ṣe lọ sáwọn tó ṣe àtìlẹ́yìn fún kẹsì má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook ẹ máa bá mi subscribe lórí YouTube ẹ máa bá mi like video ẹ máa bá mi share kó máa lọ káàkiri ó yá ìjà àdìjọ wo fọ́nrán ìka gbọ́rọ̀ lẹ́nu MC Oluomo. lásìkò tèmi ọmọkùnrin Ọlọ́run ọba tó yọ̀dá ògùn wa dúró tì í. Àmín àṣẹ. Ẹ máa bá mi dúpẹ́ fún jù. Ẹ máa bá mi dúpẹ́ fún jù. Number 1. Ẹ bá mi dúpẹ́ fún ẹsẹ̀lẹ́sì wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Number 2. Ẹ bá mi dúpẹ́ fún gómìnà wa Babájídé Sanwo Olu. Number 3. Ẹ bá mi kí gómìnà wa Ondo. Ayé kiri ó di nọ́mbà kiri nọ́mbà 4 nọ́mbà 5 gómìnà wa Èkìtì state ẹ bá wa dúpẹ́ ọmọ Oyèbánjí nọ́mbà 7 nọ́mbà 6 sorry Abẹ́òkúta gómìnà. Lórí ìṣòyí Tinubu ó ṣe èèyàn ní lọ́wọ́ bá wa dúró ti gbogbo lẹ́yìn yẹn gbogbo state chairman mẹ́rẹ̀ẹ̀rin yàrá ni o. State chairman Èkó ẹ bá wa dúpẹ́ fún gbogbo wọn náà. Ó lẹ́tùkẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà wọ́n ní ọpẹ́ ń tọpẹ́ bá tọ́ sí báyìí èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu wọ́n sì dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà bẹ́ẹ̀ ni tí wọ́n ṣàtìlẹ́yìn fún wọn lórí ọ̀rọ̀ yìí gbogbo wa náà la sì lè testify sí i pé òjì rí tó lórí ọ̀rọ̀ ipò national president tí Oluomo tó ti ní máìdí pé àwọn fẹ́ lọ fún láti bí oṣù mélòó kan báyìí sẹ́yìn rògbòdìyàn ó pọ̀ lórí ayélujára. àwa náà sì làkókò yìí láti wíṣì MC Oluomo congratulation lẹ́ẹ̀kan sí i lórí ipò national president tọ́lọ̀ ní kó tún tẹ̀ wọ́n lọ́wọ́ yìí. ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ìkẹ́sì máa bá mi like and share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri ká tún pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.